náà àwọn wọ̀nyí láwọn fáírọ́ọ̀sì yìí láwọn eléré ibú ẹ̀dá yìí tí wọ́n pera wọn sàlàfíà yìí wọ́n wá lọ ìlú káyàmá tí wọ́n dé yìí ó nílùú kan lábẹ́ káyàmá ń bẹ̀ wọ́n ń pè ní wọ́rọ́ àti nùkù wọ́n lọ̀lú yìí wípé àwọn fẹ́ ṣe dáwà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ba gbogbo ìlú jẹ́ balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ ni mo ṣe ń direct video yìí sí Federal Government of Nigeria. Wọ́n lọ̀lú yìí wọ́n débẹ̀ bí ẹni tó wá ṣe dáwà wọ́n délùú náà wọ́n bẹ̀rẹ̀ sí ní pèpè sí dáwà wọn ilé kókó wọn bí wọ́n ti máa ń pè é ọ̀rọ̀ báyìí ní ọ̀rọ̀ ọ̀run gbọ̀n ọ̀rọ̀ igbá kan ọ̀rọ̀ àwo kan nígbà táwọn yìí wọ́n á rí wípé ohun táwọn ará bí yìí ń pèpè sí yìí ìsìláàmù dáwà mọ̀ pọ́ nìyí o àwọn yìí bá takọ̀ wọn pé yìí tẹ́ gbé wá yìí kọ́tàkọ́tàn lélẹ́yìí o eléyìí ìṣẹ́sìn ìsìláàmù gbọ́tọ̀ yìí tẹ́ ń preach yìí ó gba ọ̀tọ̀ ni wọ́n bá wò wípé àwọn eléyìí wọn ṣetán láti gba ideology criminal táwọn gbé wá wọ́n sì ti sẹ́ẹ̀tì ara wọn káàkiri nínú ìlú náà bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fáyà àwọn èèyàn nìyẹn níbi tí wọ́n ti láwọn wá dáwà àwọn wá pèpè sí ojú ọ̀nà ọlọ́run àti tànẹ́bì láwọn criminals yìí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn nìyẹn wọ́n wá pa àwọn èèyàn bí ẹni tó ń pa eṣinṣin tí èèyàn kan gan bá jókòó èèyàn kan. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala atọ́rọ kí a jẹ́ fún Nabi Muhammad sallallahu alaihi wasallam ike Allah azza wa jal atọ́rọ ilé jẹta rẹ̀ kuma bá Nabi Muhammad kuma bá wọn rálé rẹ̀ kú sí ma bá wọn sọ̀hábà rẹ̀ na yamma yawa nínú Islam lórí sunan Nabi Muhammad sallallahu alaihi wasallam akira wa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am, gẹ́gẹ́ bá ti máa ń sọ pé ní dáadáa tẹ́lẹ̀ ṣe fún wa barakallahu fikum àwọn nípa àwọn ọ̀rọ̀ lóye bí èyí tán sọ yìí láti fi ṣàlàyé ẹ̀san lọ́bẹ̀ ẹ̀dá ẹ̀mẹ́ṣà ń bá wa tàn ká kí àǹfààní rẹ̀ kó lè bá ṣe kíni kó lè bá kárí. Na'am, gbogbo ara gbọ́n tí aláìmọ̀kan ọmọ tí ó dá kan mọ̀ tí ń bẹ lẹ́yìn Habibu yìí orí gbogbo ara gbọ́n tó sọ. So ó sì ti wù mí kí n sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kaima oye so local government kéré pé kan báyìí ní Kwara State oye so ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ nípa ti pípa àwọn èèyàn tí ọlọ́bẹ̀ẹ́dà ní kó wáyé ń bẹ oye that is ọlọ́bẹ̀ẹ́dà kọ́ dárọ̀ kó ṣe kíni kó wáyé so torí oríran jákujàku làwọn èèyàn ṣe kíni ni wọ́n so mọ́ ìṣẹ̀lẹ̀ náà so àwọn èèyàn sì ti fi ọ̀rọ̀ ọmọdé yìí wọ́n ti fi ránṣẹ́ sí mi ó ti tọ́jọ́ mélòó kan àmọ́ mo dìídì lọ ìdé sí padà fún mo dìídì lọ lára nítorí pé mo rí pé ìtara ipe ìlú òun ló ṣẹlẹ̀ sí ìtara rẹ̀ ló fi jáde wá sọ̀rọ̀ oye báyìí ìtara rẹ̀ ló fi ṣe kíni ló fi jáde wá sọ̀rọ̀ ní èyí tó já sí wípé àwọn ọ̀rọ̀ rúnrún àti àwọn ọ̀rọ̀ àìmọ̀kan àti àwọn ìgbẹ́ kan tó yà jáde lẹ́nu oye so kò yárù rẹ̀ jáde lẹ́nu nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí fi ṣẹlẹ̀ sí ìlú míì tí èyí ṣe ìlú tí wọ́n ti bí àwọn baba ńlá rẹ̀ oye so ọmọ aláìmọ̀kan yìí ń tàgì àwọn ahlu sunnati wal jama'a ń tàgì àwọn salafiyya so sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí kíni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ìlú kékeré tá ń pè ní Kaima ní Kwara State yìí so àmọ́ ibo lọmọ aláìmọ̀kan yìí ibo ló ti rí ròrí in tó tàgì máwọn ahlu sunna yìí news website kan tó yá sí wípé alábòsí ni wọ́n so tó yá sí pé nínú ọkàn wọn rò pé bóyá àwọn fẹ́ ṣe jàǹbá àwọn mùsùlùmí oye àwọn ni wọ́n kọ jáde wọ́n ń pè news website yìí wọ́n ń pè ní Barrister NG yìí kọ síta
ipe so Barrister NG yìí kọ síta ipe Kwara tragedy, terrorists kill villagers for refusing to change their fate, 78 buried in mass graves. Oye, so Barrister NG yìí kọ mẹ́sẹ̀jì báyìí ó kọ síta. Alhamdulillah, barakallahu fikum, ẹ̀mẹ́ nínú ẹ̀sìn wa. Lórí fundraising tí à ń sọ̀rọ̀ lé lórí, kí Allah bẹ́ẹ̀ dá mẹ́ṣà san wá ní ẹ̀san lórí. Tá a sọ pé a fẹ́ kójọ, oye, so láti fi ra ilẹ̀ fún mọ́sálásí àti ilé kéwú. Tá a sọ pé ilẹ̀ náà lọ fún 14 million naira, alhamdulillah. Lọ́wọ́lọ́wọ́ báyìí, Allah bẹ́ẹ̀ dá ní ká ti rí 8.5 million naira lọ́wọ́lọ́wọ́ báyìí, oye, nínú 14 million naira. Tó ń túmọ̀ sí wípé in tó kún wájú wa bí 5.5 million naira òun ló ṣe kí ni òun ló kún wájú wa. So àwọn tá Allah bẹ́ẹ̀ dá ní kí wọ́n ti dá sí, kí Allah bẹ́ẹ̀ dá mẹ́ṣà wá san wá ní ẹ̀san olóore. So now èyí tó kù náà tí ń ṣe 5.5 million naira, èyí tí Allah bẹ́ẹ̀ dá bá ṣe ìgbàláyè fún nínú arziki, ẹ má ṣàbà wá dá sí o, Allah bẹ́ẹ̀ dá bá wá san ní ẹ̀san olóore. Ẹni tó bá sì ní sadaqatun jariyah, oye, tó bá fi ṣe flourishing charity, ó lè fi bá wa dá sí náà, kí Allah bẹ́ẹ̀ dá mẹ́ṣà san wá ní ẹ̀san olóore. Àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmad Yusuf. Barrister NG yìí kọ mẹ́sẹ̀jì báyìí ó kọ síta lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní kíni ní ìlú kékeré tá ń ṣe kíni tá ń sọ yìí. So tọ́mọdé yìí ti ṣe kíni tó ti wá. So a fi yọ̀ wọ́n in tó ṣẹlẹ̀ ń bẹ̀ ọ̀ká lọ́bẹ̀ ẹ̀dá mọ́ṣá ṣe kíni kó mọ́ṣá foríjì àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí nínú àwọn tí wọ́n kú níbẹ̀. Oye, kó sì máa dáàbò bò wá. Oye, àwọn tí wọ́n sì ṣe jàǹbá náà ká lọ́bẹ̀ ẹ̀dá kó mọ́ṣá ṣe kíni kó mọ́ṣá san wọ́n ní ẹ̀san tó ṣe déédéé aburú àti ìbàjẹ́ tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe yẹn. Now, so ẹni yìí kọ̀ọ̀kan yìí, so láti fẹ́ fi lébẹ̀lì Islam pẹ̀lú pé káwọn èèyàn máa rí bẹ́ẹ̀ ní pé Christian genocide tí wọ́n sọ pé ń bẹ Nàìjíríà ń bẹ lóòótọ́ ló ṣe kọ́ síbẹ̀ yìí pé so àwọn terrorist pa àwọn èèyàn nítorí pé wọ́n kọ̀ láti ṣe kíni láti gba ìgbàgbọ́ wọn. Ibi tọ́mọ aláìmọ̀kan yìí ti lọ jíròrí yìí nìyẹn tó fi attach ẹ̀ mọ́ àwọn Ahlus Sunnati wal Jama'ah. Walhamdulillah, ìkànnù àwọn ẹni tá Allah bẹ́ẹ̀ dá ní kí wọ́n kórí wọn pé tí wọ́n tún jẹ́ ọmọ Kwara State gangan náà, oye, so tí wọ́n jọ ọmọ Nupe, so Farouk Perogi, òun wá fèsì lórí tí àwọn kíni táwọn news website yìí tí wọ́n ṣe kíni tí wọ́n kọ ipe jàǹbá ni wọ́n ṣe, ipe kò sí tí ń jẹ́ bẹ̀. So ipe ó kọ nǹkan yìí láti fẹ́ fi kún Islam lọ́dà tí ò da kán lè bá máa rí bẹ́ẹ̀ ni pé bá àwọn mùsùlùmí ni wọ́n ṣe kíni, àwọn mùsùlùmí ni wọ́n gbé gbà nǹkan yẹn tí wọ́n sì lọ ṣe kíni tí wọ́n sì lọ ṣiṣẹ́ bí yẹn. So tọ́ ìwọ tó wá lọ gbé ìròrí tó wá yí padà tó lọ ṣe intihal nǹkan yìí tó lọ jí tó wá yí padà tó wá gbókọ àwọn sàlàfíà sí. So èsì tí wọ́n fọ̀ fún aláìmọ̀kan yìí òun náà ni wọ́n náà tọ́ sí. Oye, èmi ò wá gbé sí mi fún ẹ báyìí. Tó bá sọ pé àwọn sàlàfíà ni ìwọ ọmọ aláìmọ̀kan yìí, so nítorí ìtara àti ìbànújẹ́ tí ń bẹ nínú ìgbésí ayé rẹ̀, tó wá attach ẹ̀ mọ́ àwọn sàlàfíà pẹ̀lú pé apààyàn ni wọ́n, pẹ̀lú pé wọ́n ṣe kinní kan, wọ́n ṣe kinní kan, wọ́n ṣe jihadi, wọ́n ṣe kinní kan. Àwo wá sọ fún ọ pé so àwọn Fúlàní tẹ́ ẹ jọ bátan lágbèrin ti kíni lágbèrin ti èdè nítorí káìmọ́ north ní àbí bẹ́ẹ̀ kọ́. So àwọn Fúlàní northerners náà làwọn náà àbí bẹ́ẹ̀ kọ́. So nípa ti ẹ̀yà ẹjọ́ tán, so àwọn ni wọ́n ṣiṣẹ́ bí yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní àwọn ìlú mi. So wá ráwọn Fúlàní yùn, ó yẹ kínú rẹ̀ máa dùn sí tí wọ́n ṣe ni. Ó mọ̀ títọ́ yẹ kínú rẹ̀ fi máa dùn. Nítorí pé Uthman ibn Fodio, oye, so Uthman Fodio, so nínú tó ṣe ní nọ́ọ̀tì òun náà ni jihadi wà. So bàbá Ádámọ̀ sì kọ̀dárọ̀ jihadi Uthman Fodio nínú àwọn tírà wọn. So Sheikh Adamu kọ̀dárọ̀ jihadi tani jihadi Uthman Fodio nínú àwọn tírà wọn. So jihadi Uthman Fodio tí bàbá Ádámọ̀ kọ̀dárọ̀ yẹn, so oye, nínú àwọn tírà wọn òun ni àwọn àrọ́mọdọ́mọ Fúlàní náà wá dé bá táwọn fi rò pé àwọn ọmọ ṣe jihadi tí wọ́n fi ṣe jihadi dénú ìlú káìmá tí àwọn baba ńlá kù tiẹ̀ ti jáde wá, kì í ṣe àwọn sàlàfíà ni wọ́n ṣe.
so àwọn alùsùnà kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú àwọn alùsùnà, àwọn Fúlàní ara yín náà ni. So àwọn Fúlàní tó yá sí pé ẹjọ́ tán ní ti ẹ̀yà oye tí wọ́n jogún jihad látọwọ́ Usman Fodio oye òun ni àwọn ni wọ́n ṣe kíni, àwọn ni wọ́n ṣiṣẹ́ bí yẹn káàkiri. So nǹkan rọra dá dó ń bẹ̀ yẹn fún ẹ báyẹn oye. So ẹgbọ́n mi yé dáadáa, a sọ yí pé Sheikh Adamu support terrorist o. ní tá à ń sọ ní pé nínú àwọn àkọọ́lẹ̀ Sheikh Adamu, Usman Fodio tó jẹ́ Fúlàní oye, so jihadi tó ṣe Sheikh Adamu ṣe kí ni wọ́n kírẹ́dìtì jihadi tí Usman Fodio ṣe. So ẹ̀sìn àwọn ọmọ aláìmọ̀kan yìí, so nínú tí wọ́n mọ̀ ṣe ni pé wọ́n sọ pé Muhammad ibn Abdul Wahab wípé ó ṣe jihadi báyìí, ó ṣe jihadi báyìí, ó ṣe jihadi báyìí, wọ́n fi máa fẹ́ fi kún ní ọkọ tí ò dáa gẹ́gẹ́ bí ọmọ aláìmọ̀kan aláìnílàkà yìí ṣe oye. So tọ bàbá Adama wọ́n sọ̀rọ̀ Muhammad ibn Abdul Wahab nínú àwọn tírà àwọn kan, àmọ́ ìfẹ́ lọ síbi ọ̀dọ̀ Muhammad ibn Abdul Wahab. Usman Fodio tọ́pọ̀lọpọ̀ ń gbà wọlé àti bẹ̀ ní ṣèkíni ní gbà wọlé sí yín lára oye. Àwa rí n tó ṣèkíni tó wà sọ lórí rẹ̀, ṣèbó ló ní làákà ẹ̀ ní ò lẹ́kọ̀ọ́, ó ní ẹ̀kọ́ yan tipátipá aláìmọ̀kan ọmọ.